Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín mà tún ni olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show. Ẹ̀yin ìyá mi, èèmọ̀ lélẹ́yìí tó tún ṣẹlẹ̀ yìí o. Kọ́ lọ má jẹ́ arógun èèmọ̀. Kí nǹkan burúkú má ṣẹlẹ̀ sí wa o. Eléyìí tó ṣẹlẹ̀ yìí, ó ní agbára, ó gba ẹnu tán. Eléyìí tó ṣẹlẹ̀ yìí, ó ní agbára, ó kọjá bẹ́ẹ̀. Kéèyàn dé wò sùsùsùsù kó dé yìnbọn kó dé pàyàwó ẹ̀ nítorí ogun Nàìjíríà, nítorí ọ̀rọ̀ Nàìjíríà, nítorí ibi tá padà wá dé bára wa, nítorí ibi tá padà wá bára wa ní ìlú Nàìjíríà. Èèyàn á sì wò sùsù, á dẹ̀ wò wípé tó àfi kóun yìnbọn pàyàwó òun. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, a mà ní rírú ẹ̀ ní tiwa o. Mo bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé ojú sókè, ẹ bá mi wo fídíò yìí kí wá ṣe kí ni, kí wá ṣe àlàyé ẹ̀ fún wa. Ẹ bá mi gbé ojú ayọ̀ sókè, ẹ bá mi pin wọ̀ gbòòrò ayé. Ẹ jẹ́ káwọn èèyàn tún gbọ́ ilé, kí wọ́n tún gbọ́ ibi tá padà tún já sí o, kí wọ́n gbọ́ ibi tí a bára wa o. Ẹ má bínú o, mo ń ṣe nǹkan lórí fóònù mi ni. Fídíò náà ni mo fẹ́ bá wa gbé wá, mo ń bọ̀. So gbogbo ẹ̀yin tẹ́ bá wò mí, ẹ má bínú pé mo tẹ pause, mo sáré ṣe gbọ̀ngàn ni. Ẹ bá mi share ètò yìí, ẹ wá jẹ́ ká gbọ́ bó ṣe ṣẹlẹ̀, bí èèyàn ṣe wo sùsùsùsù nílùú Nàìjíríà tó dẹ̀ mú ìyàwó ẹ̀ tó dẹ̀ pa, tó dẹ̀ yí ìyàwó ẹ̀ ní ìbọn pa. Ẹ wá bá mi gbọ́. Lọ́gbọ̀n nínú oṣù kejì, oṣù kẹrin, ẹ má bínú, oṣù karùn-ún ọdún 2024. Abẹ́ Alákòólá la wà lónìí. Òní bọ́ sí èdè ọjọ́ Sátidé. Níbi tá a gbé ti gbọ́ pé ìṣẹ̀lẹ̀ kan tí ò dùn wọn lọ́kàn. Ẹ jọ̀ọ́ ẹ yé pariwo, ẹ jọ̀ọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àná àbí ìkọ̀kan lọ́wọ́ ṣẹlẹ̀. Ìrọ̀lẹ́ àná ọmọ alẹ́ àná lọ sọ pé ó ṣẹlẹ̀. Ṣé àárọ̀ ni? Àárọ̀ ni. Àárọ̀ àná lọ sọ pé ó ṣẹlẹ̀. Tí wọ́n ní ọ̀rẹ́ méjì. Ó lágbára. Lórí ìkọ̀ tí ò tó kàn. Ṣé ká sọ pé ó gbé ṣùgbẹ́ ni àbí kí ká sọ pé ìbọn tó ń ṣe? Tí wàá tọ̀rẹ́ jọ ní misunderstanding tí ò tó kọ̀kọ̀ tó wá lọ gbé ìbọn. Ọ̀gá wa tó ló pa ọ̀rẹ́ rẹ̀. Ṣùgbọ́n ìbọn tó máa gbé tó ní kóun yìí fún ọ̀rẹ́ òun, ìyàwó kó sọ láàrin. Gẹ́gẹ́ máyì àfi ní kúkúrú èdè bí ìyàwó ṣe kú nù. Ìyàwó Dáúdà òun ni ìbọn yẹn padà bá. Láti àárọ̀ àná ọ̀hún ni wọ́n jẹ́ olúwa pé Sáìdì ló gbé ti fẹsẹ̀ fẹ́. Wọ́n ṣe yìnbọn pàyàwó ẹ̀ tó sá lọ. Ìmọ̀ràn ńlá àwọn ìbejì méjèèjì tẹ rí ẹwò ya arúgbó yìí, ìyá tó bí àwọn ọmọ rẹ̀ rí o. Ó bí ó túmọ̀ sí pé obìnrin tó kú yìí ó kọ̀ bèjì lọ́wọ́. Ọgbọ́n àgbà. Ọmọ kéékèèké ẹ má bá yé. Ẹ bá bọ̀ lọ́dọ̀ ẹgbẹ́ kan náà. Ẹ̀kọ́ lélẹ̀ ẹ bá wá ṣí ẹ̀. Àmọ́ ẹ má bọ̀ ẹ má bínú. Ẹ má rọra. Ìmọ̀ràn bá ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Ọmọ yìí tó oṣù mélòó? Ọmọ oṣù mẹ́sàn-án ni wọ́n. Kí lorúkọ arábìnrin tó kú yìí? Táwọn ìbọn fún mi. Àyìnbá. Ṣé màmá sẹ́yìn wà nílé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí fẹ́ ṣẹlẹ̀? Ẹ wà nílé. Ẹ ṣàlàyé bó iṣẹ́. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ọ̀gá mi máa bọ̀ báyìí. Ní ìjẹta yẹn, mo wà níwájú ní orílẹ̀ èdè ìgbòho ìṣẹ̀lẹ̀ níbẹ̀. Bí a ṣe jókòó ní àwọn oníṣòlà tọ̀wọ́ àbílẹ̀, wọ́n lè ṣe ọ̀rọ̀ àbílẹ̀, wọ́n lè bá wa níbẹ̀, wọ́n lè bá wa bẹ̀rẹ̀ Dáúdà, bàbá ìbejì, ìyàwó ọmọ ìbẹ̀rẹ̀ àbá, ṣé kò sí nǹkan? Wọ́n ní àwọn oníṣòlà yẹn. Ẹ yọjú ẹjẹ́ kan lóyún ojú ilẹ̀. Bàbá yẹn kẹ́dẹ̀ ó ń wẹ̀ lọ́wọ́ ni. Ìyàwó mẹ́ta dẹ̀ dìde ó ní ọ̀dọ̀ ẹni kọjá sọ́dọ̀ ọ̀kàyé. Ìyàwó kọjá síbẹ̀, ìwádìí ìbẹ̀rẹ̀ 3,000 lè fi kó owó sọ́run. Ṣé àwọn méjèèjì jọ ń lo sólà papọ̀ ni? Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbà. Pé 3,000 lè fún ọkọ̀ ọ̀gá kọjá sí ibẹ̀. Ẹni kejì ó kọjá síbẹ̀ yẹn, ti ilé ẹ̀ Sáìdì, eku ti jẹ wáyà, ó ti jáwọ́ kò wá ṣiṣẹ́ mọ́. Iye kò ṣiṣẹ́, òun kò wà lásán owó mọ́. Wọ́n wá já wáyà yìí, wọ́n wá fi ṣáàjì bátìrì. Ìyàwó oníṣòlà máa dé bẹ́ẹ̀, wọ́n bá bátìrì àgbẹ̀ ń ṣáàjì. Bẹ́ẹ̀ wọ́n ṣe yọ bátìrì kọ̀ọ̀ká wáyà yìí. Wọ́n dẹ̀ ká wáyà. Ọmọ ọgbà ìtàn ìdílé ìbò, àdìgbò ìdílé, àdìgbò ojú ìdílé ìṣàlàyé. Wọ́n ti ká
wáyà ẹ̀ ń kankan bó ṣe ń bọ̀ ní ó ní dá fún ẹ ogun ló máa pa ẹ́. àwọn ń ṣègbè fún bẹ́ẹ̀. ó ń ṣègbè fún Dáúdà. ṣé Dáúdà tó ń wá bí ni. Dáúdà kọ. ẹbí wa kọ Dáúdà nínú ẹ. torí ẹni mú wọn lára sólà yìí òdì kejì ló wà wọn wá pe nọ́mbà yìí ìyẹn kò wá gbé fóònù ìyẹn kò gbé fóònù lọ fún pọ̀ láti. Dáúdà ló wá sọ fún mi. ó ké pé ló mú wọn wá lé. Mo tún ṣe ìbọn síta ní ó máa pa ẹ́ ó máa pa ẹ́. ọ̀pọ̀ ló lọ́rọ̀ láti dé ta. Ó máa pa ẹ́ sẹ́ olórí kúkú onídé. Ẹgbẹ́ bá wa ṣí ẹ o. Ẹ bá wa gbọ́wọ́ lé o, kẹ́ rojú ayé lóde. Owó kan ló ń dún pàpàpà àwọn tó rí kọ́ọ̀dù fídíò náà jẹ́ agbádùn ẹ̀. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ìpínlẹ̀ wọ́n máa ṣe wọ́n máa mọ̀ nígbàtí nígbòsí. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ní ọ̀pá yìí ti gbé ṣe gbogbo lẹ́yìn sí ló máa pa ẹsẹ̀ olórí burúkú ẹ̀ iṣẹ́ lórí ìwọ ló láṣẹ nǹkan kò sábẹ̀rẹ̀ sí bó ṣe ìtàmúra bó ṣe gbé ìbọn kalẹ̀ nìyí tó pé ìwọ ẹ̀yìn Dáúdà iṣẹ́ wọn máa yìnbọn pa ẹ́ ó ní ṣe orí rẹ̀ bí ẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí. Màmá kó tó di pé ó di ọ̀rọ̀ oníbọ̀dé ìjẹ́ ìtẹ̀ fi etí àwọn àgbààgbà ládùúgbò. Kó sẹ́ni kan àbúlé o. Ẹ̀yin nìkan láwà àbúlé. Àwa kò tẹ sẹ́ni kan báyìí ìyá ilẹ̀ láti yàn yẹ ti oníkálùkù gbàgbé iṣẹ́ ẹ̀. Gbogbo abúlé yìí tó mélòó ní àpapọ̀. Bàbá aṣèbọ̀lọ́dọ̀ ti rán bàbá wọn náà wà nílé. Kí ló dé yóò wá pariwo jáde kó ti gbé bọ́ o. Ìwọ kọ́kọ́ gbé bọ́ mo ya pé jáde. Mo ya pé oníbàkà rẹ̀ oní báàgì rẹ̀ ẹ̀ bá mi pè é. Wọ́n dẹ̀ sọ fún mi báyìí pé bábá lè dìbò padà nǹkan pààrà. Ta ló sọ bẹ́ẹ̀? Ìyẹn kó tó di pé. Àwọn bóyá wọ́n rí i pé gbogbo ìgbà àwọn ti gbà àwọn tó bá jà bẹ́ẹ̀ tẹ́lẹ̀. tó wọ́n ṣàṣe ìbọn bára wọn nìyẹn. Wọ́n ti máa ń dún jà bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n sábẹ̀rẹ̀ sí sọ́ṣà. Bóun ṣe lè dé wọn ní bẹ́ẹ̀ tó ń bọ̀ yìí. Kò dé bẹ́ẹ̀. Bí ọmọ mi ṣe kó sáàbí wọn ni. Ọmọ nínú obìnrin ọmọ bíbí ní ọmọ ọ̀dọ́. Bí ẹ ṣe mú tó gbọ́. Bóyá bí ẹ ṣe kó lè tó ń bẹ̀ báyìí. Lọ́pọ̀ òun àsọ̀kò tó máa ń lọ ọkọ̀ mi kó máa sọ̀kò fún. Lọ́pọ̀ kó sọ bóun kì máa pa ẹ́ lẹ́yìn kó kó lóun kì í ṣe bàbá mi lójú. Bí ẹ ṣe mú kò ní ẹ̀sọ́. Ọkọ ọmọ yín ló kọ́ sọ̀kò ní tòótọ́. Mo ní sísọ tó sọ báyìí. Wúra ló fẹ́ àbọ̀. Ilé ìbọn bá bí. Wọ́n ní ẹ má yẹ̀yìn sí kámẹ́rà. Bí ìbáṣe bá bí wọlé sọmọ mi tó bá bí jáde ni. Ẹ gbọ́dọ̀ púpọ̀ lọ ọmọ yín bàbá yìí nìsín òkú ẹ̀kọ́. Wà ní mọ́ṣúárì. Ó wà mọ́ṣúárì. Ẹ ṣé màmá torí àkókò ìta bá ti wà láì báyìí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Bẹ́ẹ̀ ni ká ṣe ìpàdé pápá. Bàbá ẹ máa bọ̀. Kí ni tẹ́ mọ́ pa ọ̀rọ̀ yìí ní ṣókí? Ṣé bàbá ní balẹ̀? Ẹ̀tún balẹ̀ ni à ń gbọ́ yín kí lórúkọ yín? Olóyè fífi ṣe ní sáà. Torí balẹ̀ ní ṣì David Ṣọládé. Kí lẹ́ mọ̀ ń pa ọ̀rọ̀ yìí? Ṣífù ẹ sọ̀rọ̀. Wọ́n ṣe ṣàlàyé. Níbo ni Saheed wà báyìí? A gbọ́ pé ó wá sí abúlé ẹ sọ̀rọ̀ sókè. A gbọ́ pé ó wá sí abúlé nífẹ̀ẹ́ rẹ̀. Ẹjọ́ ìyàwó Saheed àtọwọ́ ẹbí tiẹ̀ ń kọ́ àtọwọ́ tiẹ̀ ṣábúlé yìí náà lọ wà. Kò níyàwó kò tí ì fẹ́ yàwó àdúgbò ìyàwó ẹ̀ ti lọ. Ẹ ṣé àwọn ọmọ ẹ̀ máa ń wá sábúlé ní ìlú. Kódà ẹ ṣé bàbá torí àkókò. Bàbá ẹ máa bọ̀. Bàbá ẹ máa bọ̀ lára àwọn ìbejì tí àwọn ìbejì ọ̀dà. Ẹ wo ìbejì tí wọ́n pa ìyá wọn rèé o tí wọ́n yìnbọn pa ìyá wọn. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ sọ̀rọ̀ síbẹ̀. Bàbá báwo lọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ ní kí ló kọ́ nígbà. Ẹ sọ̀rọ̀ sókè bàbá wáìtì. Bàbá wáìtì. Báwo lẹ ṣe jẹ́ ní abúlé yìí sá? Nígbà tí wàhálà ìdẹ́ ìṣẹ̀lẹ̀ ló dé pé ìdàgbéjókòó rèé ìdàgbàjókòó ń bẹ̀rẹ̀
Ẹ̀jẹ̀ bá gbé ọmọ ẹ̀mọ́ rẹ̀ jọ. Mo lè lọ́mọ yẹn mú. Má jọ bá wọn ìgbà yìí máa lọ́mọ yẹn mú. Ká lè lọ́mú nínú wọn. Ìyàwó. Torí pé kò lè fẹ́ kọ́kọ́ rẹ̀. Kó fàjọgbọ́n. Ìṣètò ọmọ yẹn wọ́n á wọ́n mú má dáa yé wọn nítorí ìbọn kọ́kọ́. Bàbá ẹ wo bí kámẹ́rà yìí ni ẹ máa wò. Gbọ́dọ̀ gbé bọ́ọ̀lù ogún yé báyìí. Olóòwò àdé kò pa ilé. Ta ló sọ bẹ́ẹ̀? Ó gbẹ́sẹ̀ lórí ìbọn yẹn. Ìyẹn Saidi. Bàbá ìjókòó mẹ́yẹn, ìmọ̀ gbé jókòó yẹn. Olóòwò àdé kò pa ilé. Wọ́n dẹ̀ fún ilẹ̀ fúnra wọn. Àyìnbó má dùn bẹ́ẹ̀. Kúrò ń bẹ́ẹ̀ múlá fa múlá ṣe. Tó yẹ ìsà. Tó yẹ kọ́ṣẹ́. Ìdájọ́ má jà bọ́jọ́ lọ́jọ́ lọ o. Gẹ́gẹ́ bí wọn náà. Má jà gbà kó ní. Gbígbé lẹ́lẹ́kẹ̀ ìgbẹ́rẹ́ àti pé. Ó tó gbé báyìí bọ̀ ẹ̀pá ilé yìí tó bàbá ń kọjú. Ìyẹn tó gbé. Dáadáa ní kò ní sórí ilé kò ní ṣe ṣe ọba mọ̀kúta. Tó kò yẹ bá bà mú. Àfi kógó. Ìṣúná méjì. Ọwọ́ á súnmọ́ pẹ́kípẹ́kí báyìí. Òtúnṣe ẹlẹ́kẹ̀ẹ́ tí yẹn bàbá yìí ó tẹ̀ kó bọ̀ yẹn. Àsìkò tó tẹ kó bọ̀ yẹn ní ìyàwó kan ọmọ tó lẹ̀ ó dọ̀pọ̀ ẹ̀mú. Má gbọ́ wo ẹrù tó wà nílẹ̀ wẹ́rù gbé ọ̀pọ̀ ìgbésùn. Ọ̀fọ̀ Gbogbo búburú. ọ̀pọ̀ ẹ̀ má súnmọ́ má ṣe ìwọ̀n ọmọ tọ́pà. Lọ ẹ̀ ṣe àfikún ra. Iṣẹ́ wo ni Dáúdà àti Saidi ṣe? Táyé ọpẹ́tọ̀ ni tó ń débi tó ń lajì Dáúdà gbogbo ẹ̀ka ló ń gbé. Ibi ló ti wá rí bọ̀. Ọdẹ ni ó máa ń ṣọdẹ. wọ́n ń ṣọdẹ rẹ̀. Àwọn ọ̀bọ ìbílẹ̀ yẹn ni. Òun ni. Ẹ ṣe kí wàá ní tẹ́ wá fẹ́ báyìí nìsín kí ló tẹ́ ń fẹ́ lọ́dọ̀ ìjọba. Torí a gbọ́ pé Saidi ti sá lọ. Dáúdà àti ilé wa. Ọtún bá bẹ̀ ẹ máa bọ̀. Kí ni tẹ́ ẹ fẹ́ àwọn ọmọ márùn-ún rèé ọ̀rọ̀ yìí ò màmá máa bọ̀ bí gbogbo ọmọ ẹ máa bọ̀ bí torí àwọn ọmọ rẹ̀ ó ẹ wò ká o. Ìyá ìyàwó rẹ̀ ọmọ tá a fẹ́ kí ìjọba ṣe fún wa. Torí àwọn ọmọ mi ó ní àwọn èèyàn ní ráre. Òun ló ń tọ́jú yìí. Àwọn ará abúlé dà kí ni tẹ́ ẹ fẹ́? Àwọn ará abúlé dà ẹ sọ̀rọ̀ justice lẹ fẹ́. Àwọn ará abúlé dà ẹ máa bọ̀ ń bí. ẹ súnmọ́ bí ẹ súnmọ́ wà. Kí ló kọ́ ọmọbìnrin tó fà ẹ́? Ṣé nípa àbúrò yìí tó wà station tọ́lọ́pàá bá ti ṣiṣẹ́ wọn ẹ dá fáwọn ọlọ́pàá láàyè láti ṣiṣẹ́ wọn wọ́n á ṣèwádìí wọn dáadáa so èrò tó bá tọ́ ṣùgbọ́n kó wà láti fẹ́ rí Saidi báyìí ẹ bá wo fọ́tò ẹ̀ nìkan fọ́tò ẹ̀ hàn mílẹ̀ kan eléyìí kí ẹ̀ dáadáa Ẹ bá wa ṣí ẹ̀ we want justice for Iyabeji. bóòjẹ kó ẹ̀ We láàjẹ want justice ẹ for bá her. mi ẹ lọ sórí ẹ This is a terrible gbé kámẹ́rà sórí fọ́tò ìrọ̀lọ́ bá bá mi ẹ wo ojú Saidi owó rẹ̀ ń wò yẹn o Ojú ẹ̀ gangan rẹ̀. ojú Saidi rẹ̀ ń wò yìí Saidi tí ó gbé ìbọn tó pa ìyàwó rẹ̀ ní abúlé alákòólá òun rẹ̀ ń wò yẹn o ẹ dákun torí Ọlọ́run bá ibi tẹ́ ẹ bá ti bá wa rí ẹ ti rójú ẹ̀ ẹ dákun torí Ọlọ́run bá wọn ló ti jí wá sábúlé yìí láàárọ̀ yìí gbẹ́gbà tó jí wá sábúlé yìí láàárọ̀ yìí ikọ̀ wa sáré kó àwọn èrò kan nínú àwọn ìgbà tí àwọn èèyàn gbọ́ pé ó ti wà lábúlé tó wá bẹ̀rẹ̀ sí òtítù sá lọ so nínú ìgbà tí wọ́n wà wò àbó wà lẹ́yìn àbí kiri kankan ibẹ̀ náà ti rí fọ́tò rẹ̀ rẹ̀ o ẹ dákun ẹ jẹ́ kí ẹ bá pé káàkiri gbogbo ẹ̀ tó bá dẹ̀ ti bá wa rí tó bá rí sọ fún iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ yín tòsí ṣẹgbọ́ ó ṣe pàtàkì ṣẹgbọ́ kí ni tẹ́lẹ̀ fẹ́ màmá. Bí mo ti máa tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ ràn mí lọ́wọ́ ó fẹ́ ní ìfọkàn ọmọ èrò tọ́jú mi. tó ẹ máa bá a ṣe póòsì yìí káàkiri Fásọlé Mákindé lórúkọ tèmi ọmọ ayé tí kò gbọdọ̀ pa táwọn gbọdọ̀ gbélé Ìṣọ̀lá Òkó ẹ̀mí àti Abdulrasheed ìmọ̀nà ńlá
Abdulrasheed Shikuola ìmọ̀ràn ńlá ambassador ẹ rí i pé kí Nàìjíríà lè dá kí orílẹ̀-èdè wa lè dẹrùn iṣẹ́ táwa gbé lọ́wọ́ ni àdúrà yín òun náà ló ṣe pàtàkì ẹ ṣáà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ bá a bá wọn sọ. Mo fi àkókò yìí ké sí ìjọba àti gbogbo ọmọ Nàìjíríà pápá wa tá a bá rí fọ́nrán tí a fi hàn lórí ẹ̀rọ ayélujára yẹn ẹ bá wa gbìyànjú lórí ẹ̀ nítorí pé kí ni ṣébíṣébí kan ò gbọ́dọ̀ lọ láì má jìyà ẹ̀ṣẹ̀ adẹ̀bẹ̀ ìjọba bákan náà àtẹ̀yà ẹ̀yà alábúlé yìí tó dájú náà ni pé gbogbo àjọ ṣiṣẹ́ papọ̀ nítorí ìjọba ò láǹjọ̀nù tó ọ̀gbà fi mọ̀ wípé kì í Saheed wà níbì kan kò sí níbì kan tẹ́yìn náà bá ti gbófìrí ẹ̀ ẹjọ́ tẹ́ bá ti gbófìrí ẹ̀ ẹ bá wa sọ fún iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ agbègbè yìí kí wọ́n bá wa tètè fẹ́ bá wa bẹ́ẹ̀ ni gbogbo ẹnìbọ̀dì tó bá lè gbà sílé ọ̀rọ̀ lè gbà sílé o gbogbo ẹnìbọ̀dì tó bá gba Saheed sílé ó dáràn nílùú alákòókò lábẹ́ọ̀pẹ̀ abúlé alákòóńlá ni olóògbé sákìrì o. gẹ́gẹ́ bí o tá à ń gbọ́ gan wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ ń ṣe wọ́n ló ti hùwà bẹ́ẹ̀ sẹ́yìn. ó dáràn ní o. ẹ dàpọ̀ ojú ẹ̀lẹ́ wò yìí. ẹ má gbà sílé o ẹ má gbà sílé tó bá gbà sílé kó bá rẹ ni o. Ọ̀gá ọlọ́pàá àpilẹ̀ ògùn pátápátá ọ̀gá wa sì di alámùtú mo mọ̀ pé bàbá ó gbìyànjú torí nǹkan báyìí bàbá yóò kí n fi ṣeré ẹ bá a ṣe ó dàbọ̀ á pàdé láyọ̀. So ẹ̀yin ìyá yìí bàbá ọ̀rọ̀ lẹ́gbọ̀n yìí o. TD customers get up to 15% off a new home insurance policy from TD Insurance. Òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ má bínú mo wà ní kíchìn ni mò ń pípí oúnjẹ. Nígbà tí yàn wò sùnsùn sorry for the ẹ má bínú bẹ̀rẹ̀ bí mo ṣe put ẹ̀ tọ́rọ̀ bá ti pọ̀jù náà èèyàn máa gbé táyé fòjò kò easy iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tí yàn wò sùnsùn tó pa ìyàwó ọ̀rẹ́ ṣẹ́rí ilé ayé yìí kọ́nà kó máa ṣàánú àwọn èèyàn ni and àwọn náà gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ṣẹ́rí ìjà tó bá ti di wípé wọ́n yọ̀gò wọ́n yọ ọ̀bẹ wọ́n yọ àdá ò bá jọ ọkùnrin ò bá jọ obìnrin stay away from them má dúró pò fẹ́ lájà má dúró pò fẹ́ lájà tí ò bá ti sí àwọn ọkùnrin tó tó ọkùnrin níbẹ̀ àwọn ọkùnrin tó kátó ṣe mọ̀ pé òun ló ṣekú pa ìyábejì ní ìbejì ọmọ oṣù mẹ́sàn-án lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ tó jágbà mẹ́ta ó jẹ́ ọmọ 5 òun lóbìnrin onínúure ìfisílẹ̀ ẹgbẹ́ bí wọ́n ṣe ròyìn obìnrin ohun tó ṣe máa sọ pé igi tó da nìyẹn kì í pẹ́ nígbó kò sígbà tí ọkọ ẹ̀ bá fẹ́ jà ó máa ń bẹ̀bẹ̀ ní pé dákun má jà wo bá ṣe wà wo bá ṣe mọ́ òun ló kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni nígbà tọkọ àtọ̀rẹ́ ń jà ìyábejì sá síbẹ̀ ìyábejì lájà ni o ó bu ọkọ ẹ̀ so lẹ́sẹ̀ ó bi ọkọ pé kọ́kọ́ jọ kó má jà mọ́ kọ́kọ́ ṣe sùúrù òun ló ṣe fẹ̀yìn gba ọta àbọ̀ òun ló ṣe fi ẹ̀yìn gba ọta àbọ̀ kọ́lọ́ má jà gbọ́jọ lọ́jọ́ lọ kọ́lọ́ má jà gbà ikú oníkúkú obìnrin wo ló fẹ́ tọ́jú àwọn ọmọ márààrún ẹ wo girama tó tọ́jú ìbejì nísì girama ní ìyábejì ló tọ́jú àwọn kọ́lọ́ má jẹ́ káyé rìn wá síwòwò kọ́lọ́ má jẹ́ káyé sọ wá dàgbọ́n alẹ́ nígbà tí ìyá jìyà títí tọ́tọ̀ ìyábejì débi tí ìyábejì dàgbàdé tí ìyábejì fòṣọlẹ̀ lọ́sàn-án tó kú tó da ọmọ kókòkò 5 sílẹ̀ fún ìyá ẹ̀ ẹjọ́ báwo ni màmá yẹn ṣe fẹ́ ṣe gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ gbogbo ẹ̀yàn abiyamọ gbogbo ẹ̀yàn nínú rẹ bá wa pín fídíò yìí gbogbo àwọn tó bá lè gẹ́ẹ̀tì ẹni tó yìnbọn pàyàwó ọ̀rẹ́ yìí kí wọ́n bá wa wá síta kí gbogbo ayé rí ẹ̀bẹ̀ là ń bẹ̀ yìí o ẹ bá wa pín ètò ilé ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní help tẹ́ bá fẹ́ ṣe fún wọn ẹ jẹ́ má contact mi ò kí ń gba anything owó olówó torí mo trust ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ ti rẹ́ni tó gbé program jáde ẹ lọ sórí platform wọn ẹ chat wọn up ẹ pè wọ́n ẹni tí tẹ́ bá fẹ́ fi assist àwọn ọmọ yẹn ti dánmọ òkú ọ̀run kọ́lọ́ bá wa ṣe wọ́n nígi àlọ́yè ohun tó lówó wá tí ò rí òun lẹ́nìkan rí tó tún dálẹ̀ lójijì yìí kẹ máa wojú ayé lóde kí la fẹ́ gbà níbi ìjà ṣẹ́yìn especially Nàìjíríà ní agídí burúkú agídí tálíkà ó ti bà titi wọn jẹ́ nílùú Nàìjíríà èèyàn tí ò tó pa lóhun pé mẹ́wàá wọ́n máa sọ pé ó tó wọn ò ní gbọ́ ó tó wọn ò ní gbọ́ ó tó wọn ò ní gbọ́ òun rèé o tó bá jẹ́ pé lórí kórì Saheed ti gbọ́ ṣe mọ̀ púpọ̀ ní yìnbọn pàyàwó rẹ̀ nítorí 3,000 naira owó sólà ìjẹ́ 3 trillion
ṣé ó lè dá ẹ̀mí ìyá ìbejì padà kí wọ́n kó 3 trillion kí wọ́n kó sílẹ̀ ṣé ó lè dá ẹ̀mí ìyá ìbejì ṣé ó lè dá padà ẹni tó kú ṣó máa jí mọ́ ìbéèrè ni ẹni tí wọ́n yìnbọn pa ṣó máa jí mọ́ tí wọ́n bá kó 3 trillion tí wọ́n kò dà sílẹ̀ kò lè dá ẹ̀mí yẹn padà mọ́ o ṣùgbọ́n wọ́n torí 3,000 naira wọ́n dẹ̀mí ẹni ẹlẹ́ni légbodò wọ́n pa ẹni ẹlẹ́ni dànù èyí ta tún rìnrìn o oríṣiríṣi nílùú nàìjíríà arogun nàìjíríà náà ni bí nàìjíríà bá sunwọ̀n tíná dúró tó rọjú kalẹ̀ ṣèbí ló wà tó rọjú kalẹ̀ 24 hours ṣéyàn máa lọ ra sólà ṣéyàn máa lọ ra sólà ṣéyàn á lọ ra jẹnẹrétọ̀ ṣéyàn máa wọ pẹtrólù káàkiri ara ogun nàìjíríà ni ogun nàìjíríà ló wọ ẹni ẹlẹ́ni lọ sọ̀rọ̀ ọ̀sọ̀gbọ̀n àníbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò ẹ bá wa share ẹ̀yin ọmọ ọlọ́run á dúró tì yín bàbá àwọn ọmọ yìí sìn ó wà látìmọ́lé àmọ́ pígbà tó bá ṣe investigation lọ ṣe bọ̀ wọ́n á release bàbá ìbejì wọ́n á fi bàbá ìbejì sílẹ̀ òun nìyẹn o ọlọ́run kó ṣàánú wa ẹni tó bá ti ń jà tó bá ti gbọ́ kó tó jẹ́ kó tó ẹ má joyè pé mi ò ní gbọ́ mi ò ní gbà ó dọ̀run àfi tí bá tó tẹ́ra mi lọ́rùn máa ja ilé lọ́bì tí ẹ̀jà mí nù ohun tí ò dáa ni kì í padà bímọ re ọmọ burúkú ló máa ń bí ẹ ṣe gojú òní tiwa ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ subscribe sí YouTube channel mi ẹ tọ notification bell yín ẹ̀yin tó bá lè jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ máa wò wá ẹ má gbàgbé láti fún wa ní top up ẹ ṣé ó dàbọ̀.